Gomina Ademola Adeleke kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó kù wákàtí 16 sí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Ọ̀ṣun. Gomina Ademola Adeleke kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi kéde lọ́jọ́ Ajé pé ẹgbẹ́ òṣèlú náà kò ní ṣètò ìdìbò abẹ́lé tó yẹ kó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun nítorí bí ìyapa ẹgbẹ́ ṣe ń bá ẹgbẹ́ náà jà lọ́wọ́ yìí àti bí Gomina Adeleke kò ṣe fìfẹ́ hàn sí gbígba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PDP láti ṣojú ẹgbẹ́ nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀wẹ̀, nínú lẹ́tà kan tí akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP buwọ́lù tẹnumọ́ pé ètò ìdìbò abẹ́lé láti yan ẹni tí yóò gbé àsíá ẹgbẹ́ nínú ètò ìdìbò gómìnà yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti dábàá rẹ̀ ní ilé gbọ̀ngàn Atlantic Multipurpose Hall nílùú Òṣogbo. Nínú lẹ́tà mìíràn tí wọ́n buwọ́lù lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2025, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademola Adeleke ní òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ti ṣàlàyé ìdí rẹ̀. Lẹ́tà òun tó kọ ránṣẹ́ sí alága ẹgbẹ́ òṣèlú náà ní wáàdù sáàgbà nílùú Ẹdẹ. Adeleke ní ìgbésẹ̀ òun dá lórí gbogbo rògbòdìyàn tó kojú ẹgbẹ́ náà lásìkò yìí. Nítorí rògbòdìyàn olórí tó ń da ẹgbẹ́ òṣèlú PDP láàmú, mò ń fi àsìkò yìí kọ̀wé kúrò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́sẹ̀kẹsẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fún àǹfààní tí wọ́n fún mi gẹ́gẹ́ bí sínétọ̀ tó ń sojú Ọ̀ṣun àti gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn yàjíyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.